Káwọn ilé epo ń bẹ̀rẹ̀ fẹ́ kó tó lọ orí gan náà ń gbọ́ wọn sọ̀rọ̀. Yoruba Nation! Yoruba Nation now! Say no going back. Orin lásán la ń gbọ́ àkànpé olóṣèlú mẹ́sẹ̀dá méjì nígbà lọ́wọ́ ń bọ̀. Ifá ọmọ ìyá mi àdé ń gbọ́wọ́ rẹ̀ mórí ọlọ́run àríra lẹ́mí àjọjọrọ̀ Yorùbá Nation ni ọjọ́ kan pẹ̀lú ọ̀gá mi kò ní bàjẹ́. Mo gbà mo mọ̀ kò sí wàhálà. Kì í sọ̀dọ̀ yín nìkan o wàláì kì í sọ̀dọ̀ yín nìkan bá a ṣe wà àmọ́mọ́ pẹ́ndì ẹ̀mọ̀ gbé rálì wà lọ́nà lẹ́kọ̀ọ́ apẹ́ndì àwọn ọ̀gá wa ní pé ẹ gbàgbé ẹ̀yin lẹ́nu dájú alóòótọ́ spọ́ọ̀mù ya tó ṣe láì lọ́fà ẹ̀ wàláì á lọ mítìn tó yẹ ká ṣe lónìí ọ̀la ní padà bá yìí sí nítorí wá yẹ ká ṣe lọ́la àti Sunday wa tó wá fẹ́ ṣe awareness tiwa síwájú rálì Ọlọ́run sì náà pátì gbà náà lẹ́fẹ́ wọlé wá no problem Ọlọ́run sì ń gbẹ̀rọ ọ̀gá mi ó pọ̀ ẹ sábà gbókùn lọ lẹ́la wá ó jẹ́ kó bẹ́ẹ̀ tàbí méjì àdótálẹ̀ jẹ́ torí ọ̀tá pọ̀ ní èyí tí ó jẹ́ owó Nàìjíríà ẹ wo ẹ̀yìn múrí márùn-ún yẹn ẹ rí pé amalgamation tí wọ́n sẹ̀ ní 1914 wọ́n sọ fún wa wípé a máa lò títí di 2014 léyìí tó túmọ̀ sí pé 2014 ní Nàìjíríà ti expire. Gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara à ń fi àsìkò yìí sọ fún yín pé ilé ti tó
lọ fún gbogbo ọmọ Yorùbá. Àṣẹ ẹrú mọ́ ní location 419 wọ́n pè ní Nàìjíríà. Àṣìṣe ti tó fún wa gbogbo ọmọ Yorùbá ètùtù. Ìlú Ọ̀fà ò sí lára nọ́ọ̀tì o. Yorùbá ni wọ́n. Ìlú Ọ̀fà ò sí lára nọ́ọ̀tì o. Èyí tí wọ́n pa àwọn ìyá nínú oko àti àwọn bàbá ti tó. Ẹ rí wípé gbogbo nǹkan ń ṣe ló ń fi ojoojúmọ́ wọ́n sí i. Èsì ìfọ́pẹ́ta ti wípé ogun tí orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ fi jà wá. Ẹ bá ń fún lédi ẹ láwẹ̀ ẹ̀ sí. Kò jẹ́ ní tí ò lé mi ọmọ ya. Àṣẹ. Gba síkà. Síkà nìyẹn. Síkà nìyẹn. Àwọn èèyàn wá kàwé wọn ò ríṣẹ́ àpọ̀ gbogbo àwọn tó kọ́ṣẹ́ náà wọn ò ríṣẹ́ ṣe gbogbo ọmọbìnrin wá di yahoo. Movement, please. Everybody, movement, please, movement. Mommy. Wait, please. No, Yoruba Nation. Yoruba Nation now. Yoruba Nation now. Ẹ̀dọ́ kí ló ṣẹlẹ̀? Ọlọ́run dá wa láwọn àṣẹ òní gbé ọ̀gá lẹ́ o. Aláyé pàkínní yẹn. Aláyé ọ̀pá náà sì fi wá. Ẹ̀yin kọ́ ló kún kámẹ́rà sí ọ̀rọ̀ kọ́dítọ̀ kò sí kọ́dítọ̀ yìí. Era agora vai chegar agora. Tọ́wọ́ ni máa tó wá wá sí tó. Ọ̀rọ̀ ọmọ Ọ̀fà náà ni. Kí báwọn ti ẹ̀ ṣe kí ló wá sọ gbogbo. Ó jẹ́ ọmọ tí ọpọlọ làwọn tó jẹ́ àgbà rẹ̀ fi yanjú ẹ̀. Torí ẹ̀ ní Táyọ̀ fi ń sà á. Lára àwọn. Àwọn pípọ̀ yìí wọ́n ń gbọ́ yẹn sà á. Ta ló ń sà? Àwọn ọmọ ló ń sà. Wọ́n ń sà kí a ní. Àní bẹ́ẹ̀ nǹkan tábí da abádé súlẹ̀ tán ọmọlú tẹ́sù bá ṣẹlẹ̀ tán ẹni tí ó lọ ó lọ ṣùgbọ́n ọmọlú sọmọlú ló kù tí ó mọ̀ ọmọlú sọmọlú náà ní dáàbí ká ní sùn yo tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe wo ohun tó bá fi lè dúpọ̀ ọmọlú sọmọlú jà wọ́n ó sun àfin ara wọn fúnra wọn ni wọ́n ó sun àfin. Ọ̀rọ̀ náà ti ẹ̀ sí ìyé mi náà. Kò sí ìyé mi.
sójà ṣe titi wọn Yorùbá ẹgbẹ́ wa náà tún máa ṣe titi ẹ̀ níbí báyìí èyí. ọwọ́ yìí ni small phone wà. Ó wà lápò mi Yorùbá ẹgbẹ́ titi wa náà tún máa ṣe titi ẹ̀ níbí báyìí máa ní pé kẹ́nìkan má tọ kámẹ́rà ibìkan ní ká dé ibìkan ní ká má dé. Irọ́ o kò sí nǹkan tó jọ. Ẹ kò pọ̀ síwèé mi kò lè pa kámẹ́rà. Ẹ mọ bí tó ti ń wò ni all over the world ni màá parọ́ nǹkan báyìí. Not possible mi lè parọ́ eléyìí mo lè má ṣòfin. ẹ mú second phone wa. Tọ́jọ́ mi àti tọ̀rọ̀ ni. anyone èmi fẹ́ kó sí mi báyìí. wọ́n fẹ́ fi ọgbọ́n fi ọmọ tọ́ọ̀gì àìjákẹ́ mọ́ wa lọ́wọ́ yìí. náà ní jókòó. Ó yá. so that wọ́n lè sọ wá lẹ́nu. Ó yá sẹ́. ó ti yé Kí ni ẹ̀? wọ́n fẹ́ fọgbọ́n fi ọmọ tọ́ọ̀gì. wọ́n fẹ́ fọgbọ́n fi àìjákẹ́ mọ́ wa lọ́wọ́ yìí. Èyí táyà kọ̀ káàmpù wọn ni kò fẹ́ kí nǹkan mi ṣẹlẹ̀. àwa gan kò wù wá kí nǹkan mi ò ṣẹlẹ̀ àṣebọ́mọ ya lè táyọ̀ kò wù wá àwa náà kí nǹkan mi ò ṣẹlẹ̀ torí pé ọmọ ìlú sọmọ ìlú ò gbọdọ̀ máa jà ó ti yé. Oh. Alágbá Ọ̀fà ló wà ẹ̀. Ẹni tó bá ní kó ẹ̀ corporate. Ànábì Ọlọ́run kò ní stop wa. Àwọn tó fẹ́ dá alẹ́ tó dá wa. Ẹ lọ kún wọn. Megidamo sùúrù ló fẹ́ dá wa. Megidamo sùúrù ṣé òun ni máa tó wá sí? Ṣé tó wọṣọ blue? Megidamo. Àwọn ọlọ́lẹ̀ wo àwọn ọlọ́lẹ̀ máa bínú sí ni káyéèsì come and take it. Ẹ̀dá tó bá mọ̀ nǹkan ẹlẹ́bọ̀ ní ìyẹn. Alẹ́ ìbọn ni ó sábọ̀ pọ̀tì. Ó ṣe wà nìyẹn. Àwọn òjò léṣèlú Ifá Yorùbá Nation lọ pélé yìí kó láti sá solo sí mo wà á kè jẹ́ ká mọ ibi tán lọ sẹ́. Ibi tá a bá fẹ́jọ́ sí nílẹ̀ Yorùbá ní bàbá wa ní àbọ̀ àjára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó kọ́ bí ní báwa kò séwu. ṣé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa dàrú látòrí ni. Ní sùúrù tó wá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní bóyá ká mọ́ ṣe rálì àṣìgbọ́ bọ́fà àgbọ́ pé Fúlàní ló lọ́fà Yorùbá làwọn mọ̀ tó lọ́fà ṣé Fúlàní àwọn nù wọ́n ní Mègídá ló kọ wọn ìwà mọ̀ bóyá ìmọ̀ bó ṣe jẹ́ bóyá Fúlàní ti wá lọ́fà ni wà wá mọ̀ o síkà wà lẹ́ni dẹ́fun ni ẹ dákun ẹ pin fáwọn èèyàn ẹ dé káyọ̀ ìjẹ́ kán wá wọn ò rí síkà gbà.
Hello. Hey sir, mo busy báyà wà ní rally l'Offa. So okay. Àwa ò ní ìṣù pẹ̀lú wọn. Yes, very good. Ọlọ́pàá ní gbogbo tá bá fẹ́ ṣe ká máa ṣe peace wọn disturb wa. Ó ní síkà. No more Nigeria. Hey. Kí ló dé kẹ́yìn ṣe báyìí? Ọlọ́run ní kúrú làákà èyí tẹ́wẹ́tẹ́ bu àwọn àjẹyìn sóyè máa ń sìn ẹ̀sà. Ọlọ́pàá ń lọlẹ̀ rí o. Ṣé ẹ mọ̀ pé Àná sọ fẹ́ yìí pé ọmọ ìgboro ń bọ̀ àyàbá báwo ní wàhálà àbí ń tọ́sọ̀ ń sìn náà. ṣèbá ṣẹ̀tẹ̀yìn pa àwa ọ̀gá ṣèbá ṣẹ̀tẹ̀yìn pa àwa ní pé ká má di ààfin.
ẹgbẹ́ àwa mọ̀ èmi mọ̀ fáwọn ọmọ ẹ̀sìn wa. Sọyẹ báyìí so ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Lánàá náà, wọ́n kọ́ lọ fèsì sójà ní yàrá àwọn ọmọ ẹ̀ka tó ń bọ̀ sí àwọn ọmọ ẹ̀ka. Ẹ̀jẹ̀ rówó náà, pàṣẹ wọn lè mọ ní ìjà wọn ti kàlẹ̀ wọn kó wọn lọ bẹ́ jáde. Ẹ mọ tó ṣẹlẹ̀. Ṣé ìlú ọ̀dẹ́ tó lọ́dọ̀ ọ̀dẹ́ kò tó ọ̀rọ̀ gbà? Ẹni tó bá ṣẹlẹ̀, ẹ bẹ̀ bẹ̀ ilẹ̀ kọ́ sí ọ̀dọ́. Ẹ dákun àfẹ́. Ẹ wá o. Ẹ̀dà lọ́rọ̀ gbogbo alájọ́ ọ̀dọ́ sí lálàyé sí kílẹ̀ ìrísí sí. Yàtọ̀ fún gbogbo àwọn kan dẹ̀jà báwọn kan ò jà lóòótọ́ àmọ́ pé gbogbo àwọn èèyàn náà kan ló láìkì wa bọ̀dọ̀ wáyé pé kò tún sí gbogbo orí sítórì yẹn lẹ́sìn kan. So ẹ mọ̀ pé ta bá ní pé ká fagídí ṣe lọ ní ìsìn. Ọ̀gá mi ṣe bẹ́ ẹ̀yin náà ọmọ ìlú ní àná. Ẹ jẹ́ máa lọ, wọ́n ní kéde ká máa lọ, ẹ jẹ́ máa lọ. No, ẹ jẹ́ ká. Ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká máa lọ. Ó ṣe òfèsì náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? No, hey. Ẹ wá kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n. Yóò ń tó ṣẹlẹ̀ pé wọ́n fẹ́ lọ gba obìnrin lẹ́sẹ̀ ló lè sáré gba ó ti wà. Yorùbá jọ ń sọ. Wọ́n bá àgbọ̀ pa gbọ̀. Rárá ẹ má bínú ẹ̀gbọ́n. Ọ̀gbẹ́ni máa fara balẹ̀. No, kí ló ṣẹlẹ̀ báyìí? Ẹ ṣe sùúrù. Ẹni sùúrù. Rálì ti pé. Ẹ má bínú. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù kò yé mi báyìí gan. Ẹ má ṣe léṣe, ẹ má bínú àbúrò yìí. Wọ́n gbọ́ ọgbọ́n tí o gbọ́ sọ àbúrò yìí mọ̀ níwà. But nígbà tọ́lọ́pàá bá a sọ̀rọ̀ peaceful sí, is there supposed to be a kò tí ì yé mi báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sí. Ṣé báyìí ṣe ọba ọba ló ń wá Braga ní ti sọ fún mi Gani àgbẹ̀ tí sàlẹ̀ ọ̀fà. ṣé ká wá close ẹ̀ ní àbí ká wọ́n ṣe lọ.
ẹ̀wò yóò dogun o. Tàbá ní ká mọ̀ sí lọ. Yóò dogun o. Ẹ̀yà tó yà yóò dogun o. Ó ti yé. Yóò dogun o. Ó ti yé. Àwọn sọ pé èmi bá wù. Ẹ̀jẹ̀ mi kò ń bẹ̀. Tàbí káwọn ẹ̀ kú o. Ẹ ṣe sùúrù. Mami, ẹ wọlé. Ẹ máa ṣe sùúrù. Ẹ máa ṣe sùúrù. tó yẹ pé kí ní òmù dání sí fẹ́ràn gbá mọ́mì ní ìkànnì tó lórí burúkú ni. Ìyẹn ti lọ. Ó ti yé. Ó yá. Ẹ jẹ́ kí ọ̀kadà ọmọ Ọ̀fà kan máa gbé yín kẹ́ máa nìṣó wájú. ẹbí ẹkọ ó dá àwọn ọmọ fagẹlẹ ní òkú. Ó yá ọ̀gbẹ́ni. yà á wẹ ọmọ Yorùbá ẹ mọ káàárọ̀ òjire ẹ má yẹ kó ṣe sí a ti wọ ìlú Ọ̀fà a dẹ̀ ti pé àwọn ọmọ tó jọmọ lù wọn láwọn ò gbà àwọn ti gbé olóṣèlú àwọn dé ra sídà kẹrù sọ àwọn dẹ̀ kí sọ oníjàgídàgan kí tó máa kó wá náà ni pé kind of broadcast káyọ̀ gbogbo ẹ̀ tó sì máa ń bá lọ́wọ́ because àti pé owó tí wọ́n plan náà ni pé láti ṣe ajá láti sọ wá lóko tó ṣe tiwa wá láti pòtọ́ tó kọ́ta gbé dání because olóṣèlú Ìgbòho fún wa ní wọ́n ní pé ìtọ́ máa mú táwọn fi máa fi jà káyà ọ̀rọ̀ máa bọ̀ wálé jẹ́jẹ́ so àwọn ọmọ ìlú wọn náà ni wọ́n máa jẹ́ ìfọ̀lá wọn that's their own problem ìyẹn ò kèmí mọ́ tèmi ni pé bàbá ọlọ́sẹ̀ kádà kó bàbá ó náwó láǹfààní àti wá because tó máa wá kò ní gbogbo báyìí.